الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، gẹ́gẹ́ bí àlàyé tá ń bá lọ nípa pé àdádálẹ̀ èèwọ̀ ni, ọ̀ranyàn ló sì jẹ́ lórí gbogbo mùsùlùmí kí wọ́n rí i pé àwọn fọ ẹ̀sìn àwọn má kúrò nídìí àdádálẹ̀, nítorí pé àdádálẹ̀ ó máa ń wá bá ẹ̀sìn, yóò bàjẹ́, yóò hù kúrò lọ́dọ̀ èèyàn tégbòtégbò. èèyàn wá dẹni tí ń ṣẹ̀sìn lórúkọ pé èèyàn ń ṣẹ̀sìn, ọ̀nà dà tó fi ní jẹ́ pẹ́sìn lọ sí nítorí wàá fi hàn Nabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé títẹ̀lé rẹ̀ yìí máa ṣe okùnfà kéèyàn sórí rẹ̀, kéèyàn rọ́nà gbégbá láyé, kí téèyàn ó dire tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyam. ó rò pé orí ojú ọ̀nà lọ wà láì máa gbé orí ọ̀nà àrégbè ìranù àti àdánù lásán òun náà lọ wà lórí ẹ̀. orí ọ̀nà téèyàn gbà téèyàn máa sórí rẹ̀, orí ọ̀nà téèyàn máa ń gbà tí téèyàn padà dayọ̀, òun náà lójú ọ̀nà àwọn aládàádálẹ̀. ẹni tó dádàádálẹ̀ lẹ̀, báwo lọ̀rọ̀ rẹ̀ ti parí ká tó pẹ́yìn tẹ́tẹ́lé nídìí àdádálẹ̀ rẹ̀. àdádálẹ̀ kì í bí máa rí, àdádálẹ̀ kì í ṣe sóore, àdádálẹ̀ ọ̀tá ìsìn ni. ẹ̀sìn dúró lọ́tọ̀, àdádálẹ̀ dúró lọ́tọ̀. ọ̀nà tí àdádálẹ̀ tí ó fi bẹ̀sìn jẹ́, tí ó fi di tí ò sí má, òun náà ni ojú ọ̀nà àdádálẹ̀. ṣọ́ra fún àdádálẹ̀, má darapọ̀ mọ́ àwọn aládàádálẹ̀, má bá àwọn aládàádálẹ̀ ṣe, yàn wọ́n lódì pátápátá, nítorí pé oníyangí làwọn, fi yé wọn pé kò ní wọ́n rò, kò sì dá fún níyangí. torí di eléyìí ọ̀dọ̀ wọn wá, ẹ̀sìn rẹ̀ ò lè jẹ́ ńtọ́ sọ́, kò lè jẹ́ ńtọ́ mọ́, àfi tó bá dúró déédéé lórí bólúwa ti ṣe fi hàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó kí kó bọ́yọ̀ tó sì kí yọ bẹ́ kó, ìgbà náà lẹ̀sìn rẹ̀ yóò jẹ́ tó dúró dáadáa. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí, àyẹ̀wò fínífíní lórí kíní máa bí àdádálẹ̀ kan, agbọ́n kó kan làdádálẹ̀ máa wọ̀ nínú ẹ̀sìn. a rí pé àdádálẹ̀ agbọ́n mẹ́ta ló máa ń wọ̀ lára ẹ̀sìn. agbọ́n alákọ̀ọ́kọ́ òun náà ni agbọ́n àgbàgbọ́, àdìsọ́kàn, eléyìí tó yẹ kó jẹ́ àdìsọ́kàn mùsùlùmí, ìgbàgbọ́ tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí. tí àdádálẹ̀ tó bá wọnú eléyìí, í máa sọ̀yàn di ẹni tó ṣe wípé máa di ọ̀ṣẹbọ nígbà míì, ó lè sọ̀yàn di kèfèrí nígbà míì, ó sì lè sọ̀yàn di pòkì nígbà míì. bẹ́sìn tí ṣe máa ń bàjẹ́ má ládàádálẹ̀ lọ́wọ́ nù, torí pé àdádálẹ̀ tó bá ti wọnú gbàgbọ́, òní mọ́gbà tẹ́ ń ṣẹbọ sí Allah, ẹni mọ́gbà tẹ́ ń pẹ́ lómi yàtọ̀ sí Allah, nítorí pé ń wò pé àwọn ẹnìkan ẹni mímọ́ ni wọ́n, ẹni gíga ni wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ẹ̀ ń wò pé lò wọ́n gẹ́gẹ́ bí àtẹ̀gùn láti dọ́dọ̀ Allah. wẹ́rẹ́wẹ́rẹ́ láti gbà tẹ́ ń ti fi wọ́n sátẹ̀gùn wípé kí Allah kó wọlá wọn, kí Allah kó wọlá iyì tó fi fún wọn, kó fi ṣe nǹkan báyìí báyìí fún yín. àdúrà yín ń gbà láì mọ̀ pé ẹ̀dẹ́ lolúwa ń ṣe fún yín,
ẹ fi bá débi pé ẹ̀yin wàlí báyìí, ẹ̀yin ṣéwù báyìí, ẹ̀yin òkúta ti kú yìí, ẹ̀yin gan ẹ̀sìn nǹkan báyìí fún wa torí pé àǹtí máa ń lò yín tẹ́lẹ̀ kọjá pé ẹ̀yin lẹ́ẹ̀ máa bá wa tọrọ a sì rí gbádùn àgbà, ẹ̀yin gan ti wá tó máa pè báyìí, ẹ̀yin náà bá dẹni tó ṣẹbọ lẹ́bàá dẹni tó ṣe kèfèrí sí Allah. nígbà tí wọn bá ti ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah, ọ̀nà àdá tó fi fẹ́ pera rẹ̀ mùsùlùmí má ó ti di ọ̀sẹ̀ bọ́ ọjọ́ ti pẹ́, lẹ́yìn tó kèfèrí ó ti dọ̀sẹ̀ bọ́ nítorí pé téèyàn bá ti kọ̀ láti sin Allah kèfèrí nìyẹn, ó tún wá ń sin nǹkan míì lẹ́yìn Allah káfírun mushrik, ó ti di kèfèrí ọ̀sẹ̀ bọ́. bákan náà ó pẹ́ ẹlòmíì lẹ́yìn Allah, ọmọọgbà tó jí lóru oní ànìkan ló fún ọ ní nákàlí yẹn, wọ́n ní kó ọ máa fà á, wọ́n ní kó ọ máa sọ pé ya Israfilu ya Israfil, ya Israfilu ya Israfil, àdúrà dáadáa ọsọ ọdọsẹ bọ ó ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah. ó ní sẹ́yìn ọ̀pọ̀ Israfil lórí ni agbọ́ orúkọ màlẹ́kà ló ń jẹ́ bẹ́ẹ̀ ń bọ́ wá ní Allahu azza wa jal ló ti sọ pé ẹ máa pe àwọn màlẹ́kà mi dípò mi, olólùwà ti sọ pé màlẹ́kà ní kẹ́ ẹ má sìn Allahu azza wa jal, wọ́n ń ṣẹbọ sí Allah. bẹ́ẹ̀ lọ́nu mi tí wọ́n máa sọ pé ya Allah ya Muhammad, yóò máa pe Allah yóò máa pe Muhammad, àdáda lẹ́ni ó ti sọ ọ́ di ọ̀sẹ̀ bọ́ nítorí pé ó ń pe Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìpè tá a gbọ́dọ̀ pe ẹlòmíì yàtọ̀ sí Allah, ó ti tatara bẹ́ẹ̀ ó ti dẹni tí ń ṣẹbọ sí Allah. bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ké gbàjarè lọ bẹ́ẹ̀ dá Allah kó ṣe nǹkan kan fún un eléyìí téèyàn kan tí ò lágbára láti ṣe irú rẹ̀ fẹ́nìkan àyàfi Allah, àdáda lẹ́hùn ó ti mú adẹni tó ṣẹbọ sí Allah. wọn làwọn bàbá kan àwọn màmá kan wọn ń bẹ lágbègbè gbogbo, àwọn máa ń lọ sọ́dọ̀ wọn, táwọn bá ti dọ́dọ̀ wọn ẹni tí bá ń ṣàárẹ̀ àtẹni tí ọba jẹ́ pé kò ní tó òṣì ń dà láàmú, táwọn bá ti ń rá bàbà táwọn ń pora mọ́lẹ̀ táwọn ń yí níwájú àwọn bàbá màmá òfò yìí, nǹkan táwọn ń fẹ́ máa bọ́ sí ẹ ti tàtàrà ẹlẹ́yìn ẹ ti dẹni tí ń ṣẹbọ sí Allah. antum mushrikun, ọ̀sẹ̀bọ ni o, ẹ kìí ṣe mùsùlùmí, ẹ má tara yín dànù. ẹ̀yin lẹni tá ń sádi, ẹ̀yin lẹni tá ń ké pè tí nígbà pájú, nígbà ṣòro, nígbà ìnira ọ̀dọ̀ yín là máa sáwà, a sì mọ̀ pé ẹ máa gbà wá. ẹ̀yin náà ni ògbàgbà tí gbọ́ mọ́lẹ̀ ọ̀dájú pé ti dọ̀sẹ̀ bọ́, àdádálẹ̀ ó ti sọ yín di ọ̀sẹ̀ bọ́, ẹ ti kúrò nínú Islam ọjọ́ ti pẹ́. nítorí ìdí eléyìí kí èèyàn máa pe nǹkan mí yàtọ̀ sí Allah, kí èèyàn máa wárí fún nǹkan mí yàtọ̀ sí Allah, kí èèyàn fojú sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ sí Allah, wọ́n lè jogún rẹ ní báwọn èèyàn yín ti máa ṣẹnu ẹ̀rí gbani látọ̀dọ̀ àwọn afáyín wọn ní kí ẹ máa ṣe bẹ́ẹ̀. àdádálẹ̀ yóò yọ yín kúrò nínú Islam pátápátá, ẹ̀yin ọ̀jẹ̀ ni tí ò sí nínú Islam má ẹ ṣọ́ra o. ẹni láti kọ́ ẹ̀kọ́ nípa tawhid, ẹ̀kọ́ nípa tawhid yìí a sì gbọ́dọ̀ kọ́kọ́ yanjú. ẹ̀kọ́ nípa tawhid yìí a kọ́ lọ́nà tí ò ṣe wípé kò ní lẹ́jà ń bákà nínú, lọ́nà tó makaga, tawhid tó ṣe déédéé Ànábì sallallahu alayhi wa sallam bó ti ṣe fi máa àwọn sàhábà rẹ̀, Ànábì sallallahu alayhi wa sallam bó ti fi àwọn sàhábà rẹ̀ lẹ̀. tawhid yọ pàtàkì kún gbogbo ọkọ̀, tawhid tó lálàáfíà, eléyìí tí èsì ẹ̀tàn jẹ́, eléyìí tó ní í ṣe pẹ̀lú u'budullaha wahda, ẹ máa sin Allahu lónìí kan ṣoṣo. gbogbo ojú pọ̀nà tó lu alákalẹ̀ pé ká máa fi jọ́sìn fún àwọ̀dọ̀ rí pé àgbé ìjọsìn wa lọ bẹ́ẹ̀ lómi tí wọ́n jọ sí Allahu azza wa jalla, bóyá ní gbangba àbí ní kọ̀kọ̀. nígbà tá a bá tó ṣe bẹ́ẹ̀ láti bọ́ lọ́wọ́ àdádálẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́, àdádálẹ̀ tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn. ẹ̀yin tẹ́ mọ́kéw ní gbogbo ibikíbi tẹ́ bá wà láyé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ mọ́kéw tó lálàáfíà, kéwú tó dá lórí qala Allahu qala rasuluhu, Allahu sọ, ìránṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam àwọ̀wí, iṣẹ́ ńlá ń bẹ níwájú yín o. ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀sìn Islam lọ́nà tó ṣe pé ó lálàáfíà, ẹ̀yin tẹ́ nímọ̀ nípa tawhid eléyìí tó dángájíá, iṣẹ́ ńlá ń bẹ níwájú yín. níta ẹ̀ máa dáadáa tawhid tó lálàáfíà ẹ fi mọ àwọn èèyàn wa ní gbogbo ibikíbi táwọn èèyàn bá wà, ẹ jẹ́ kó yé wọn kò tó ká sọ pé à ń ṣe mùsùlùmí lórúkọ lásán, ká má ma kí ni kùnkùndùn
àti ìpìlẹ̀ ẹ̀sìn tá a láǹṣe yìí báyìí ẹni tí ò bá mọ̀ nípa Islam ó súnmọ́ kó jẹ́ pé nǹkan míì ní í ṣe tó rò pé Islam lòún ṣe ẹ jẹ́ kí wọ́n dá mà kí là ń pè ní at-tawhid ifradullahi azza wa jalla bil ibada kásòlú ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kámẹ́sẹ̀ jẹ́ ẹni tó ń dalúrú papọ̀ mọ́sápà ẹ jẹ́ kó yé wa wípé mùsùlùmí tí ẹ̀ bá ti ń ṣe Islam kò tún gbọdọ̀ jẹ́ ẹni tó ṣe pàbà nídìí nǹkan míì mà kí ló pa ìwà mùsùlùmí papọ̀ máa ń ṣe egun ọmọ yìí pé tawhid rẹ ti dànù ó ti kúrò nínú Islam kí ló da ìwà mùsùlùmí papọ̀ máa ń sọ̀rọ̀ ọmọ yìí pé tawhid rẹ ò sí ó ti kúrò nínú Islam kí ló fẹ́ sọ wa mùsùlùmí lẹni títún bá wọn gbé ọdún òòṣà tó ń bá wọn gbé lárugẹ kò bá jókè kò bá sì jódò kò bá jẹ́ èrè tẹ fọwọ́ ara yín pẹ́ iná ní nǹkan tẹ̀yìn ń bọ tẹ́ ń sìn òkúta kan lẹ gbé kalẹ̀ tẹ́ ń pè lẹ́sù Ṣàngó kan lẹ ń pè kí ló fẹ́ gbé wa mùsùlùmí lọ síbẹ̀ ó dájú pé ìṣe mùsùlùmí o ọ̀sẹ̀ bọ́ paraku ní ọ́ kí ló sọ ọdẹni tó wọn náà ń ṣẹ̀sìn alágẹ̀má ọmọ pé tí wọn náà bá ti ń ṣe lẹ́yìn ó ti kúrò nínú Islam pátápátá bó láti ṣe wá ṣe wọn á ní ẹni tí ń bẹ lábẹ́ ẹ̀kú eégún Ibrahim ló kọ rẹ̀ ń jẹ́ Ibrahim báyọ̀ àbí káfìrí ọ̀nyẹ́ ọkọ̀ lónìí eléyìí ń ṣe mùsùlùmí rárá nítorí pé mùsùlùmí kì í bá wọn ṣe nǹkan míì tó bá yàtọ̀ sí Islam lẹ́yìn ìgbà tí wọ́n ti gba Islam Olúwa Ẹlẹ́dàá wa ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà Islam àtọ̀nà àwọn kèfèrí ọ̀nà Islam àtọ̀nà àwọn ọ̀ṣẹbọ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọ̀nà yìí báyìí kò fi nǹkan kan jọra wọn báwo ló ṣe sọ pé ń ṣe Islam tó tún wá jẹ́ pé ìwọ lọ nálé aláwo báwo ló ṣe sọ pé ń ṣe Islam tó yẹ pé ọlọ́mọ nọ́dọ̀ àwọn ológun báwo ló ṣe sọ pé ń ṣe Islam tó ṣe pé ìwọ ni wọ́n máa bá pàyájọ́ báwo ló ṣe sọ pé ń ṣe Islam tó ṣe pé ìwọ ló tún máa pọ̀fọ̀ báwo ló ṣe sọ pé mùsùlùmí ni ọ́ oògùn ló di mára yìí báyìí bí ìgbà tó ṣe pé olóró ni ọ́ ó di oògùn mẹ́dì ó di ẹ̀ka márùn ọ̀ ń pọ̀fọ̀ lẹ́nu òrùka burúkú ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀wá ní mùsùlùmí ni ọ́ ẹ̀ ṣe mùsùlùmí nítorí pé Islam tó ní wàá fi rán nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí bá ti ń ṣe ọgbọ́dọ̀ bọ́ lọ́wọ́ gbogbo àwọn kan rádaràdà àwọn pàǹtí àwọn nǹkan pálapàla àwọn ogun òfò àtàdánù bóòlù ṣe fẹ́ dọ́dọ̀ rẹ nígbà tí wọ́n pera rẹ mùsùlùmí. akramakumullah mùsùlùmí ọwọ́ ní yàrá kan lé rẹ oníyàrá ìwọ̀ kí ni ká tó ń ṣe ń bẹ̀ kí ni ká tó kó pamọ́ bẹ̀ tó fi jẹ́ yàrá ìwọ̀ ó sì mọ̀ pọ́jà ìwọ̀ ni lópin ìgbà tó wà láyé nígbà tó wà láyé gan tó gbàgbé kọ́kọ́rọ́ rẹ̀ lẹ̀ nítorí pé gbogbo ti ṣe wà láyé o nítorí tó bá ṣèṣì gbàgbé kọ́kọ́rọ́ rẹ̀ lẹ̀ ó rí i pé yàrá ìwọ̀ yóò di yàrá àwọ̀ yóò padà di yàrá àwọ̀ níjọ́ wa ni òní padà di yàrá táwọ̀ nígbà tí kú bá pọ̀ tí ọba ṣe é sí lọ́rọ̀ àwọn èèyàn fọ́ lẹ́kùn láti mọ nǹkan tó ń gbé pamọ́ àṣekèsè mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ ni sìgìdì ló gbé sínú yàrá yàrá ọmọ wa mọ́sálásí ń tara rẹ̀ dànù sọ̀rọ̀ báwọn mùsùlùmí lọ ń tẹ̀jẹ̀ ni àbọ̀ nítorí ara rẹ̀ jẹ́ lọ́mọ wa mọ́sálásí lọ́mọ ṣẹ̀ṣẹ̀ kó ń gba ọlọ́hùn gbọ́ àṣọṣẹ́ bọ́ ni tó bá wá mọ́sálásí bá padà lé yóò forí balẹ̀ fún sìgìdì wọ́n bínú jàre ọkọ òun ní láti máa ta àwọn mùsùlùmí jẹ wọ́n lè bá rò pé mùsùlùmí lòun àmọ́ má bínú sóhun ṣé mùsùlùmí wá ní wọ́n ṣé mùsùlùmí ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ onítorí pé bàbá yín òun ló ń gbé eégún lágbo lẹ́yìn ẹ̀kú eégún tí bàbá yín fi sílẹ̀ ẹ lè fi sílẹ̀ bẹ́ẹ̀ nítorí kó má bàa yí padà kọ́dà rẹ̀ kó má bàa yí padà kọ́dà mọ́di kó má bàa yí padà kó di àjálù àti àrélù burúkú lórí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bàbá ti sàsọ́ọ́lẹ̀ onítọ̀ ń bá kú ẹ̀kú eégún yìí dọ́wọ́ rẹ̀ ìwọ náà fi rú ẹ̀kú eégún ẹ ṣe mùsùlùmí o má tara rẹ̀ dànù kí ló ń ṣe mọ́ṣáláṣí tó bá padà sí dẹ́sí Islam ò bùkátà rẹ̀ o ìwọ ló bùkátà Islam kí lọ wá lọ sí hajj ìwọ tó jẹ́ pé ajígbọ́ ti fa ní ọ́ níbo ni Islam náà wà ìwọ tó ń tara rẹ̀ dànù wallahi wàá gbà ó tí kú ló ti gbà wàá
wàá gbà níjọ́ táwọn mọ̀lẹ́ka bá rọ ọmú tó rò pé ìsìláàmù ló ń ṣe tó sì mọ́ra rẹ lọ́sẹ̀ bọ́ gidi wọn kì í dàpọ̀ mọ́ra wọn kéèyàn jẹ́ mùsùlùmí tó bá gbé àgbọ́yé tó wà lórí rẹ nu tẹ́lẹ̀ tí ó yí ọ báyìí ìsìláàmù wọn kì í dàpọ̀ mọ́ nǹkan míì kí ìsìláàmù ó ṣẹ́kù ìsìláàmù ó fi ọlẹ̀ pẹ̀lú jákujàku tó ń bá ká ni. torí di eléyìí ìsìláàmù rẹ gbọ́dọ̀ mọ́kàgá ìsìláàmù rẹ gbọ́dọ̀ dúró lálàáfíà ó gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó ń ṣe ìsìláàmù láàbọ̀ àbọ̀ kí ni tó tún fẹ́ mú ọ tó ń bá wọn lórí òkè ọ̀gbádùn ni bọ́ọ̀ bá gbádùn ọmọ lọ́sípítù tó fi ajẹ́ pọ̀ ń tara rẹ̀ dànù ọwọ́ lọ kú sí wọn lọ́wọ́ wọ́n wá ń gbé ọbọ̀ wá mọ́sálásí wọ́n wá ń sunkún mẹ́sẹ̀ gbé wọlé láti lé wọn jáde torí pé wọ́n tó kú sórí òkè kí làwọn wá mọ́sálásí kí làwọn wá mọ́sálásí wọ́n ní wọ́n ti ta àbẹ́là bí àádọ́rin ilé olórí sẹ́mi pé bẹ́lẹ̀ mi wà wọ́n wá rí kan fi fún ọ wọ́n wá ń gbé ọbọ̀ ńgbà tó kú kí làwọn wá bọ̀ wá mọ́sálásí èsè gbọ́dọ̀ àwọn ẹni tó lọ bá kọ́ gbọ́dọ̀ wọn wà lè Jánnà torí di eléyìí ọ̀dọ̀ wọn wá o ẹni tó bá fẹ́ ṣe Islam kó ṣe lódodo torí pé ibẹ̀ ni oríire rẹ wà Islam ò sì sọ pé tẹ́ẹ̀ máa ti ń ṣe òun o kò ní ṣòro fún yín o kò sọ pé ẹ máa rí jẹ o kò sọ pé ẹ máa rí náà o kò sọ pé ẹ máa rí lò o àgbọ́yé tí ò lálàáfíà tó ń gbé káwọn ọgbọ́dọ̀ gbọ́n dànù nítorí pé àwọn ẹlòmíì lérò wípé ẹ̀sìn tá ń bá ń ṣe ọgbọ́dọ̀ sọ wá dolówó ẹ̀sìn tá ń bá ń ṣe ọgbọ́dọ̀ sọ wá dọlọ́lá ẹ̀sìn tá ń bá ń ṣe ọgbọ́dọ̀ lànà kan wá rárá a kò ṣe Islam nítorí ayé a kò ṣe Islam nítorí pé a fẹ́ kó nǹkan lé ayé jọ ọ̀gá ṣọ́ọ̀ṣì kan owó sùnsùn ó ní ìdíjẹ́ fi mọ̀ pé Islam kì í ṣẹ̀sìn òun náà ní pé olórí mùsùlùmí wo lẹ rí aṣíwájú àwọn mùsùlùmí wo lẹ rí tó ṣe pé dábàá lù tara rẹ̀ ní dìndìnrín òpó náà bọ ọgbọ́n rárá kọ̀dá nǹkan kan mà ó rò pé àwọn ancestors nítorí páyé làwọn wá ni tí ọmọ pé lè tajà làwọn sílẹ̀ tí ọba ajẹ́ lè tajà àwọn èèyàn tí kì í ṣẹrú rẹ̀ oníkọ́ ọmọ kódà mẹ́wàá wá nínú gbogbo owó iṣẹ́ táwọn ṣe tí ọba sì tún kó wá wọ́n gbèpè ṣé bẹ́ẹ̀ ló rò pé Islam rí ni èló lẹ́yìn ń dákẹ́ tó wọ mọ́ṣáláṣí èló la sọ pé kẹ́ mú wá tẹ̀ bá sì mú wá nǹkan dàrú fún yín sáwọn àlá lè dà nǹkan yín rú ni ṣé báwọn àtẹ̀yìn àwọn ọ̀nà tá a fi sórí rẹ ni àwọn àtẹ̀yìn afẹ́wọ́ àlùjánnà ni ìsìláàmù kì í ṣẹ̀sìn tí wọ́n ń ṣe nítorí pé wọ́n fẹ́ kówó jọ ìsìláàmù kì í ṣẹ̀sìn tí wọ́n ń ṣe tí mọ́ṣáláṣí jẹ́ lè tajà ìsìláàmù ẹ̀sìn nítorí wa ní ká ṣe bí ó ṣe dáa fún wa Olúwa ló mọ̀ bá ti ṣe rálẹ̀ jẹ́ náà wọ̀ ọwọ́ Olúwa ló wà bá ti ṣe rí jẹ táàrí mu táàrí ná táàrí lò láyé yìí ọwọ́ Olúwa ló wà àwa kì í ṣẹ̀sìn nítorí pé a fẹ́ kówó jọ ẹ̀yin kì í ṣẹ̀sìn lẹ́yìn ṣe tí wọ́n yẹn mọ̀ pé ilé ìtajà lẹ́ ń dálẹ̀ ilé ìtajà lẹ́yìn ń dálẹ̀ akramakumullah nínú wọn náà làwọn ará wọn ti ń fèsì fún wọn láwọn mùsùlùmí ẹ̀sìn làwọn ń ṣe ẹ̀yin lẹ́ ń dálẹ̀ ìtajà lẹ̀ ṣebí ilé ìtajà lẹ́yìn dálẹ̀ ẹ̀yin lẹ́ ń dálẹ̀ ìtajà lẹ̀ fẹ́ pawó ẹ̀yin lẹ́ ń dálẹ̀ ìtajà lẹ̀ tó sọ pé ibà lẹ́ ń pa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ dákun tẹ́lẹ̀ ìtajà làwọn dálẹ̀ ni ilé ìjọsìn làwọn dálẹ̀ akramakumullah nítorí jẹ eléyìí báyìí wọ́n fi Islam ṣàwàdà ó ń gẹ́gẹ́gẹ́gẹ́ ní wúrà tí wúrà yìí bá gbọ́ wọn lọ́wọ́ tí pàǹdà lè dípò rẹ̀ pàǹdà lè dípò wúrà fẹ́ni tó bá ní làákàyè Olúwa dákun má gba wúrà wa sọnù fún wa o má gba wúrà wa sọnù kúrò lọ́wọ́ wa o Olúwa dákun má fi pàǹdà rọ́pò wúrà fáwa o má jẹ́ kí nǹkan tí ó tán kó gba nǹkan tí ò ní tán kalẹ̀ lọ́wọ́ wa nínú ibi tí àdádálẹ̀ tún máa gbá wa báwọn èèyàn òun náà ní nínú ìjọsìn Olúwa Ẹlẹ́dàá wa ti kọ́ wa bá ṣe máa ṣẹ̀sìn kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú bá ṣe ṣe gbogbo ẹ̀sìn eléyìí tó lù wá lábọ̀ wá lọ́rùn tó lù wọ́n ti ṣàlàyé bá ṣe ṣe tánàbí sallallahu alaihi wa sallam tí ó sì yànnàná bá ṣe ṣe àyè àti máa ṣe àdádálẹ̀ kan àti máa gbìyànjú kan ẹja fi kún bí ẹja délé yìí kù ẹja yé yìí padà kò sí nínú Islam ìdí ìlú tó fi jẹ́ pé tó bá fẹ́ ṣe Islam lásìlà tí a ní kó máa béèrè ẹ dákun bọ̀ wọn ní ká ṣe léyìí ẹ dákun bọ̀ wọn ní ká wé léyìí ẹ dákun kí ni wọ́n tún ní ká ṣe ń bí bó ti ṣe sórí rẹ̀ nù lÓlúwa fi sọ pé fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ẹ máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó mà tẹ̀yìn ọba ti mà àyè ò sí pé èmi fúnra ra mi mo lè darí ẹ̀sìn Islam sí bí mo bá ṣe fẹ́ èmi gẹ́gẹ́ bíi ta ni bẹ́ẹ̀ ni àyè yẹn ò sí fẹ́ lómi náà ittabi'u
wala tabtadi'u faqad kufitum ntí wọ́n là kalẹ̀ fún yín ní ká máa tẹ̀lé gbọ́dọ̀ sàdádálẹ̀ Olúwa ti tó yín àwọn ìwọ̀lá wàhálà kankan bọ̀ wá lọ́rùn àlàyé bá sì máa ṣe gbogbo ẹ̀sìn ti wà lẹ̀ àwọn alókùnsí lọ́wọ́ pé ká wá mà àmọ́ pé èmi níwàá dìde nísìn ní sọ pé ẹgbẹ́lẹ́ ìgbà báyìí díẹ̀lẹ́ yòókù láyé ànábì ni wọ́n ń ṣe bá ń darẹ́ ayé ìsìn gbogbo nǹkan tó ti rọ̀ sọ̀mùdù bá lọ àbí láyé ànábì èèyàn tó nǹkan kan ni wọ́n fi ní ká ṣe bá ẹja yí padà darẹ́ ní tí wọ́n lákòókò báyìí láṣẹ ẹja dínkù kò sáyé rẹ̀ kò sí àyè rẹ̀ torí ẹ̀sìn tọ́tọ̀dọ̀ Olúwa wa wá ni Olúwa ẹlẹ́dàá wa ó ní tẹ́ bá fẹ́ ṣoríire pẹ̀lú ìsìláàmù yìí bí mo ti ṣe fi ránṣẹ́ àti ní ìbámu báńdà bí ti ṣe kọ́ yín kẹ́ ẹ máa ṣe ní kẹ́ ẹ máa ṣe yóò di kẹ́ wọlé ọ̀la. níjọ́ tẹ́yìn bá ti sọ pé ẹgbẹ́ dúró ayé lọ tẹ́ bá ti sọ pé ẹ̀yin ẹsẹ̀ni tí ó tẹ̀lé bólúwa ti ṣe làkàlẹ̀ ọ̀nà àti sórí ibú nù torí ẹ̀ gbogbo aládàádáalẹ̀ ọ̀nà àti sórí ibú ni wọ́n ń gbà. nísìn sọ̀láàtù bọ̀ọ̀ gbogbo alámọ̀ pé rákà mẹ́rin bẹ́ẹ̀ náà ni sọ̀láàtù al-asr bẹ́ẹ̀ náà ni sọ̀láàtù al-isha kò sì sáláì hàn sí oníkálukú wa pé sọ̀láàtù magrib rákà mẹ́ta ni sọ̀láàtù fajiri rákà méjì ni kò sí ìgbàláyè fẹ́nìkan láti sọ mẹ́rin di márùn àbí láti sọ mẹ́rin di mẹ́fà kò sí ìgbàláyè fẹ́nìkan wípé kákúkú ṣe mẹ́ta náà mẹ́rin kó fi jọra wọn kò sí ìgbàláyè rẹ̀ fẹ́nikẹ́ni bákan náà kò sí ìgbàláyè fẹ́nikẹ́ni láti sọ àsùbá di rákà mẹ́ta àbí mẹ́rin bólúwa ti ṣe nǹkan rẹ̀ náà ní ọ̀sẹ̀ kù ààyè òsìsí fẹ́nìkan láti sọ pọ́ rẹ̀ mi ẹyọ̀kan lèmi ò ṣe o wọn ò ní ṣe pọ́pọ́ méjì kò sáyè rẹ̀ bólúwa ti ṣe fẹ̀sìn rẹ̀ ránṣẹ́ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa ṣe. gbàtẹ́lẹ̀ mi Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún àlùwàlá anábì sàlùwàlá ń gbà kan ó fọ gbogbo oríkèé tó jẹ́ fífọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún sàlùwàlá ń gbà míì ó fọ àwọn oríkèé tó jẹ́ fífọ̀ lẹ́ẹ̀mejì méjì ó tún sàlùwàlá ń gbà kẹta ó fọ àwọn oríkèé tó jẹ́ fífọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta anábì wa sọ̀rọ̀ báyìí níparí rẹ̀ ó ní hādhā wudū'i wa wudū'ul anbiyā'i qabli káfọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ó làlùwàlá tèmi o òun gángan sì làlùwàlá àwọn ànábì tó ti síwájú faman zāda aw istazāda faqad ta'addā wa asā'a wa ẓalam faqad asā'a wa ta'adda wa zalam ànábì ẹni tó bá ti wá fọ́jú ẹ̀mẹ́ta lọ ẹni tó bá fọ́jú ẹ̀mẹ́ta lọ olómi pọ̀ lẹ́yìn wọn náà sì dilẹ̀ ọwọ́ ní oríkèé ẹ̀mẹ́rin mẹ́rin ni wọ́n máa fọ́ abẹ́ ẹ̀ márùn ànábì ẹni kẹ́ni tó bá fi lè ṣe tó bá lé lórí mẹ́ta àbọ̀tọ̀rọ̀ wípé kí wọ́n bò ń fọ́ kó ju mẹ́ta lọ bí ẹni tí ń ṣàárẹ̀ táwọn bá ṣàlùwàlá tí ò lè dálùwàlá ṣe ọwọ́ ní ẹ mẹ́sẹ̀ tèmi mẹ́ta mẹ́ta o márùn ni ẹ ṣe ànábì ní tó bá kó wọ lọ màmá tó fi kún àbọ̀tọ̀rọ̀ kún ọbọ̀ fi kún ó ti ṣàìdá ọ̀tá ẹnu àlà ó sì ṣàbòsí. Allahu akbar ẹ̀sìn wa ẹ̀sìn Islam dúró síbi tí wọ́n ní kó dúró sí ni má tayọ ọbẹ̀ kan má bàa tẹ́ ṣé bí wọ́n ti ṣe ní kó ṣe ni má ṣe lọ́nà tó lòdì sí bí wọ́n ti ní kó ṣe kí tí ọmọ bàa burú ẹ̀sìn Islam wa bí wọ́n ti ṣe ní ká ṣe náà ní ká máa ṣe má ṣàfikún má sì ṣe àdínkù má sì yí àwòrán bí wọ́n ti ní kó ṣe padà eléyìí òní òjè kan jẹ́ni tí ń ṣẹ̀sìn tá à ní máa sọ pé ẹ̀sìn lásán ló ń ṣe ẹni pé gbogbo ẹ̀sìn tá à ń ṣe èyí tá à bá mójútó dáadáa nílùú wa èyí tá à mójútó dáadáa ládùúgbò wa èyí tá à mójútó dáadáa lágbólé wa a ní kó lágbólé wa lọ ságbólé bòmíì kárí káwọn náà máa ṣe lọ́nà tọ́takò tiwa a ní kó ládùúgbò wa lọ sádùúgbò bòmíì kárí pé báwọn ṣe ṣe tako tiwa a ní kó nílùú wa ká lọ sílùú bòmíì kárí pé bó làwọn ti ṣe tiwọn yìí àti ẹ̀ ní kó lórílẹ̀‐èdè wa ká lọ sórílẹ̀‐èdè bòmíì kárí pé yàtọ̀ sí bá a ṣe ń ṣe gbogbo tó sì tẹ́ ń bá ti ń ṣe tó bá ṣe déédéé ẹ̀rí pé tí yóò ní yàtọ̀ sí tẹnìkan ṣùgbọ́n tó bá ti rí ìyàtọ̀ àtẹ́pẹ́ nìkan nu yín ti ń ṣàdáadáa lẹ̀ kí ló dé tó fi jẹ́ pé bí etí ṣe báwo etí ṣe lẹ́yìn ṣe ẹ̀rí tẹ́ nídà òye wọn sọ pé gbogbo nǹkan náà wà lẹ́rìí ni ẹ̀gbọ́n ṣé gbogbo nǹkan náà wà lẹ́rìí ni àtọ́ wá pé Islam ni gbogbo nǹkan ní Islam lọ́gbọ́dọ̀ lẹ́rìí wọ́n wá ní àgbà lọ́dọ̀ àwọn àfáà wa tálà àwọn àfáà yín àwọn ànábì yín ni àwọn àfáà yín nígbà tí èsì ànábì yín ó túmọ̀ sí pé àfáà lọ dáadáa lẹ̀ fún wa àwọn ò sì fẹ́
kápójú tí àfa kó tì í ńgbà tọ́jà aládàádálẹ̀ tẹ́lẹ̀ náà aládàádálẹ̀ lókun àti ní gbangba ojú ló tì wọ́n kàn. bọ́lá fáyín tí wọ́n rí lẹ́yìn wọn ní àwọn náà gẹ́gẹ́ bí ustaz kọ́ àsátìdà ni aládàádálẹ̀ bẹ̀sìnjẹ́ ẹ̀yin ló ti ríbi tọ́rọ̀ ẹ ti wọ́n wá ń bẹ̀ ọ́ àjẹ́ pé bàbá yìí ló sì wà lọ́nà tọ́ àwọn aráàlú wa bá ṣe ń sẹ́nu ẹ wá rí pé gbogbo aráàlú ayé ò ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé àwọn aráàlú wa ń kọ́ àwọn náà sì wà lọ́nà àdádálẹ̀ tẹ́ rí un kò sí náà ni kò síbi tá gbé wá sí rí ọ padà tù àmẹ́sìn òdodo ẹ̀sìn òdodo gbogbo bí tẹ́ bá dé láyé ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni gbogbo èèyàn ṣe torí ẹ̀ ká ṣọ́ra ọ ẹnìkan á sọ pé mo fẹ́ fọ́ náfìlà kan náfìlà yẹn àìsàlùwà látàfi ṣe náfìlà yẹn akọ̀yìn sàlùkìbìlà ni ìpàkọ́lọ́kọ̀ sàlùkìbìlà náfìlà yẹn ó sì wà àwọn òhun ọmọlúwàbí ni tí wọn náà gbogbo àwọn máàkì kọ̀ọ̀kan náà máàkì burúkú ó ti tó tọ́ jí pé náfìlà ọ̀ràn lélẹ́yìí o àní sàlùwàlà àní kọjú sàlùkìbìlà náfìlà eléyìí báyìí pa ó ní ìhòòhò láwà la ilaha illallah aláìní tìjú nínú àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní Allahu ahaqqu an yastahyiya minhu an-nas Allahu lọ́lẹ́tọ́jú pé káwọn èèyàn tijú ẹ̀ ọwọ́ fẹ́ dún wájú ẹlẹ́dàá wa wọ́n fẹ́ sẹ́sì ìhòòhò níbo ni tìjú wà níbo ni tìjú wà ó sì lẹ́sìn lọ fẹ́ sí ẹnìkan sọ fún ọ pé àdúrà yìí tó bá ṣe ọkọ̀ ẹsẹ̀ kan kéde o ẹsẹ̀ kan ló fi dúró àfa kọlọ ṣubú òṣùwọ̀n náà ti mú ká dúró burúkú nìyẹn olúwa fún wa lẹ́sẹ̀ méjì òfàdánwò rẹ̀ sí wá pẹ́ lẹ́sẹ̀ kan ní ọ tó máa rìn láńkáláńká ìwọ lọ́wọ́ wá lẹ́sẹ̀ méjì wá ní kọ́ kápò òkè kádùá ó lè gbà ẹ mà kádùá ìbílísì nu àdúrà ìbílísì nu torí ẹ má bá wa ṣe rú ẹ o wọn ní àdúrà yìí dábàá ṣe àmà rẹ́rìn láì jẹ́ pé yẹn ya wèrè tó ọ̀gá wọn lọ́mọ ṣe ọmọ sunkún báwo kí ni tó ṣẹlẹ̀ olóò ní já rọrọ ẹkún tó gbogbo àwọn ilé yẹn ti rí pa dáadáa lẹ́nu wọn ní tẹ́lá fẹ́ ṣàdúrà yìí ẹ kọjú sí iwájú ẹ ṣe débi báyìí tẹ́lá ti parí rẹ̀ ẹ tún kọjú sí apá ọ̀tún ẹ tún ṣe tiẹ̀ náà ẹ tún kọjú sí apá òsì ẹ tún ṣe tiẹ̀ ẹ tún kọjú sí agbọ̀nbi tí papọ̀ yín wà tẹ́lẹ̀ ẹ tún ṣe tiẹ̀ ẹ tún wọn náà tún yẹ kọ́ ọmọ pé kí nu àdádálẹ̀ àdúrà nù akramakumullah ó ní kọ́ ọmọ wo kẹ́ni ó fi máa ṣàdúrà tọ́ba ṣe débi kan ó tún á máa wọlẹ̀ tọ́ba ṣe débi kan ó tún nà káwájú àdádálẹ̀ ni wọ́n rò pé nǹkan gidi ló ń ṣe wọ́n sá ti ṣe ń bi táwọn èèyàn ti rí ọ táwọn èèyàn bá ti lọ wọ́n máa wọ̀ pé kí ló ń ṣe yẹn tọ́ba ti parí àwọn èèyàn kan wà bọ̀ pé èwo lẹ́ ń ṣe yìí o ẹsẹ̀ àwọn náà láǹfààní ọmọ bí wọ́n ń dán ni ẹsẹ̀ wọn láǹfààní wọ́n ní àṣẹ́wò àkàlò fún wa ṣéwù yín wo olódòwò ló ń pẹ́ ṣéwù ibẹ̀ lára ló ti tutù tí pé kọkúkọ ọkọ mi kọkúkọ ọkọ yọ lana àdádálẹ̀ ni wọ́n fọ́ akramakumullah wọ́n ní kí wọ́n máa ṣàdúrà wọ́n máa tutọ́ sómi kọ́ máa tutọ́ sí láì sàkó ara pa lórí kíni wọ́n ní torí pé tọ́ọ̀rẹ́ ẹ̀yún àṣẹni àṣẹbáwo àwọn ni ẹnu mi tó máa fi ṣàdúrà fún ọ yọ gbà náà ni torí pé ó ṣẹ̀ṣẹ̀ ti mọ́kàdé ni ẹnu àṣẹ ẹgbọ́rọ̀ ẹnu àṣẹbáwo sásẹ̀lẹ̀ lọ fi banú mọ́ka ni wọ́n fẹ́ sọ ẹ̀sìn Islam di bí ẹ̀sìn àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ ẹnu àṣẹ báwo wọ́n tá ló sọ fún ọ pé ẹnu àṣẹ lẹ́nu rẹ̀ dà wọ́n tó ẹ̀kọ́ máa bẹ Allah pé bí mo ṣe ti mọ́ka dé yìí o ṣèmi lẹ́ni tó máa gbàdúrà mi wọn náà jìnnà sí haram má jẹ haram kádùn àrò lè máa gbà eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn wọn ẹ̀sìn Islam kùdìẹ̀kùdìẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kù púpọ̀ wọn kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ wọn mọ̀ nípa rẹ̀ kọ̀dí ni wọ́n ń ṣe àdádálẹ̀ pọ̀ nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ tí ń jẹ́ Islam tó lù wá fi rán Nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí di eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ wọnú ìjọsìn ọwọ́nú ìtànṣe níjọsìn bẹ́ẹ̀ náà ni àdádálẹ̀ ẹlẹ́kẹta ọwọ́nú halal àti haram. àwọn nǹkan tó lu ẹlẹ́dàá wá ṣe lẹ́tọ̀ọ́ ó yé ọ̀hàn gbangba àwọn nǹkan tó lu wá ṣe léèwọ̀ ó yé ọ̀nà hàn gbangba láàrin méjèèjì àwọn nǹkan kan wà tó ṣe pé wọ́n dojú sú ni ṣé ká dàpọ̀ mọ́ halali ni àbí ká fi sílẹ̀ pẹ̀lú haram wọ́n dojú sú ni. gẹ́gẹ́ Nabi sallallahu alayhi wa sallam ti sọ òní innal halala bayyin wa innal harama bayyin
wa baynahuma umurun mushtabihat la ya'lamuhunna kathirun minan nas. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní dájúdájú ntọ́ jẹ́tọ̀ ọ̀hàn gbangba ntọ́ sì jẹ́ ìwọ̀ ọ̀nà hàn gbangba láàrin méjèèjì àwọn nǹkan kan wà tó dojú sú ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀ma. Ẹnikẹ́ni tó bá wá ṣọ́ra fún nǹkan tó dojú sú ni ó ti fọ ẹ̀sìn rẹ̀ má jìnnà sí gbogbo tó dojú sú ni. Torí pé tó o bá ṣọ́ra fún tó ọ̀rọ̀ lù haram. Àpèjúwe kan ni sìgá igbó pákò gbogbo èèyàn mọ̀ pé káwọn pákò ẹ̀tọ́ ni pákò kìí ṣe haram nítorí pé nínú nǹkan tẹ́sí Islam ń fẹ́ kí mùsùlùmí ọmọ ẹsẹ̀ ní kó máa rún pákò nínú àdìtà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní as-siwāku mathaharatun lil-fami wa marḍātun lir-rabb wọ́n ní káwọn pápọ̀ a máa jẹ́ kẹ́nu ọmọ a sì máa jẹ́ ká bá ìyọ́nú Allahu pàdé torí rẹ̀ máa rún pápọ̀ ta ló fẹ́ fi ti ẹjọ́ kẹ́nu rẹ̀ ọmọ àrùn ọwọ́ àrùn pápọ̀ ẹnìkan wá ń bú ọ ara rẹ̀ ní nǹkan tí ó rùn kò lè máa rún pápọ̀ ńjọ́ kan dáadáa ní kì í ṣàìdá akramakumullah ẹnìkan wá gbé pápọ̀ àṣetọ́ ni ó gbé sẹ́nu igbó níṣẹ́ wọ́n ń fa ojú rẹ̀ ẹ wá súnmọ́ pé a pápọ̀ wo ni bàbá yìí ń jẹ ọmọ báyìí láàárọ̀ yìí lọ́ba dìgbò ta lẹni tí ó rí tẹ́nìkan mú gbó tẹ́sán pé nǹkan rí níṣẹ́ nǹkan bú nígbò igbó báwo wọ́n ń fagbó orí ń dàrú igbó mú wọn a máa yà àwọn èèyàn wèrè igbó tẹ̀sí rí tí wọ́n mú yẹn ìsun àlàáfíà ẹni níná ni àwọn àdílé àwọn mọ̀lẹ́bí amúgbó wọ́n ń padà bọ̀ wá sanwó ọjà tí wọ́n rà nítorí pé ńgbà tí igbó bá dágúnlẹ̀ tó di dákú dájí tó ṣe pé ń wúkọ́ burúkú ikọ́ fèrè sẹ́mi pé gbogbo mọ̀lẹ́bí gbogbo ará gbogbo iye kan àtàrà òkú àtàrà ilé láàrán ṣe sí onítọ́rọ oníkọ́bọ̀ oníṣìṣì pàfẹ́ gbẹ̀mí rẹ̀ là gbogbo èèyàn ló mọ̀ pé gbó kódà gbogbo èèyàn ló sì mọ̀ pé pákó ọ̀dà láàrin méjèèjì sìgá ẹ̀rí pé lè mọ́mú mi mu sìgá tí ó mu sìgá tó di rẹ̀ ọ̀ràn kó ó ní kí ní bẹ́ẹ̀ ńgbà tá à ń sínú sìgá ló kọ́kọ́ mu hà kí ló dé ó ní because òun ti pẹ́ tó ti mú láti sàárì ẹgbọ́rọ̀ sàárì sìgá ló fi mu sàárì ìsínú ńkọ́ sìgá ló tún fi sínú a'udhu billahi minash shaitanir rajim láì ṣe gẹ̀dú ọkọ̀ akramakumullah nígbà tí wọ́n sọ fún pé sìgá ọ̀dà hadisi wo áyàwó ló ní ọ̀dà ẹgbọ́lódò torí pé òun fẹ́ láti tẹ̀síwájú pẹ̀lú sìgá mímu wọ́n sọ pé kí ni ìyàtọ̀ láàrin sìgá gan àti igbó wọ́n á ní igbó tẹ́ rí yẹn wọ́n máa ń dorí rú igbó lè yà yẹn wèrè àmọ́ sìgá amárají pépé ni àbí aparaku yányá torí gbogbo fòkúnú rẹ gbogbo ẹ̀dọ́nú rẹ àfà gbogbo ẹ̀ ní ó dúdú kárí nígbà tí ara ẹ bá di ọmú Allah ó padà gbà ìsunwó ná ìsùn àlàáfíà ná ìsùn ọjọ́ ọ̀la rẹ̀ ná òní sìgá mímu haramu ló ná ṣùgbọ́n ń sún àwọn kan lójú àwọn kan pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kàn ẹ̀ ń bá ti ṣubú sínú pé mu sìgá ó ti ṣubú sínú haram tẹ́lẹ̀ báyìí wọn gbogbo tó ló wá sí lẹ́tọ̀ yóò ṣẹ́kù lẹ́tọ̀ gbogbo tó ló wá sí léèwọ̀ yóò ṣẹ́kù léèwọ̀ ẹ gbọ́dọ̀ pé tó ló wá sí lẹ́tọ̀ léèwọ̀ gbogbo tó ló wá pè ní halal ẹ gbọ́dọ̀ pé ní haram gbogbo tó ló wá pè ní haram ẹ gbọ́dọ̀ pé ní halal ẹnu wọ̀ gbá láti máa pé tó ló wá pè léèwọ̀ lẹ́tọ̀ in tó pè lẹ́tọ̀ ẹnu wọ̀ gbá láti pè léèwọ̀ torí di eléyìí ibi tí àdádálẹ̀ tún ti máa wọlé nù àwọn nǹkan tó ló wá pè lẹ́tọ̀ àwọn aládàádálẹ̀ wọ́n lè pè ní èèwọ̀ àwọn tó ló wá pè léèwọ̀ àwọn aládàádálẹ̀ wọ́n lè pè lẹ́tọ̀ ara ibi tí àdádálẹ̀ ti máa wọlé nù àwọn nìkan ní ìsìn ó gbọ́tí ó gbégbó ọtí ó dàkúnú émú ẹni a'udhu billahi minash shaitani rajim kí ló dé tí mùsùlùmí mutí
ó ní ẹ̀yin lẹ́yìn wò pọ́tì ni ó ní àmúsẹ̀mí ni ọ̀fẹ́ sọ nǹkan tó ló wá pèlè ìwọ̀dẹ̀tọ́ eléyìn àdádálẹ̀ ni tó o bá sì sọ pé halal ni fún ọ ó tún di kèfèrí. ẹnikẹ́ni tó bá pẹ́ nítorí wá pèlè ìwọ̀ lẹ́tọ̀ nítorí wá pèlè lẹ́tọ̀ tó pèlè ìwọ̀ onítàn di kèfèrí. torí ìdílé yìí àwọn abọ́ ibi tí àdádálẹ̀ máa gbà wọlé sáwọn èèyàn nù. ẹ jẹ́ ká kíyè sára, ẹ jẹ́ ká ṣọ́ra báwo lẹ̀sìn wọ́n ṣe má kúrò nínú àdádálẹ̀. ó ní í ṣe pẹ̀lú ká máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó bá ń bá wa sọ nípa ẹ̀sìn ká sì máa dé ká máa mú lò. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. alhamdulillah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله. يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله تابعوا أريكن ọlọ́kan àjọkan àwọn àjọsìn eléyìí tó wà iná àlàdáda lẹ́wọ̀ tí a bá wo àpèjúwe àlùwàlá àríkẹ́ ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ń wò ó pé tábà sálùwàlá àfi ká tún kọjú sálùkìbìlà kò sẹ́rì fẹ́lẹ́ yìí àdádálẹ̀ lásán ni kò síbi tó kọjú sí tó sálùwàlá kọ́ ọmọ wa wò kó dìgbà tó bá tó kọjú sálùkìbìlà kó tó di pọ̀ sálùwàlá àdádálẹ̀ wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tí wọ́n máa wò pé tá à ń bá ń sálùwàlá a gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé tá a bá ti sọ̀rọ̀ á ti ṣẹ̀ kò sẹ́rì kan tó ní ká má sọ̀rọ̀ nígbà tá à ń sálùwàlá nítorí pé kó o gbàgbọ́ wípé ńgbà tá à ń bá ń sálùwàlá a gbọ́dọ̀ sọ̀rọ̀ àdádálẹ̀ ni nítorí pé kò sẹ́rì kan fún ìwọ nìkan náà lọ́ọ́ máa bi tí ìfẹ́ inú rẹ tó ti mú ọmọ eléyìí jáde. bákan náà ká máa sálùwàlá ká máa wò yí pé ní ìgbà tí a bá fẹ́ gbọ́jú wa ọládùn àtàsí nígbà tá a bá fẹ́ fọwọ́ ọwọ́ ọ̀tún ọládùn àtàsí nígbà tá a bá fẹ́ fọwọ́ ọwọ́ òsì ọládùn àtàsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àdádálẹ̀ nítorí pé àgbàrá tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ rárá nínú àwọn àdádálẹ̀ òun náà ní kọjá yí pé nígbà tí àwa ń ṣe àlùwàlá wa tá à ń ṣe àlùwàlá lọ a ṣe àlùwàlá àwa ṣe àlùwàlá débi pé à ń tún fomi à tún fi ń pa ọrùn wa lẹ́yìn ìgbà tá a bọ́jú tán a tún fomi pa ọrùn torí pẹ́ẹ́rì tó mú wa kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fẹ́ kó ṣe pé ní mẹ́dàbọ̀ àwọn hànàfíyà àwọn sọ pé àfomi pa ọrùn àdádálẹ̀ ọ̀ gbọ́dọ̀ fomi pa ọrùn nínú àlùwàlá. bákan náà ká fọ ẹsẹ̀ wa ká fọ apá wa ká fọ apá dé òkè apá dé ẹ̀bá ìjìká àdádálẹ̀ bẹ́ẹ̀ ni ká fọ ẹsẹ̀ wa ká máa fọ lọ sókè títí kárí ojúgun àdádálẹ̀ nítorí pé o ti ta ẹnu àlà eléyìí tí ṣẹ̀rí àfi sílẹ̀ fún ọ wípé kó pa ọ̀fẹ́ ẹsẹ̀ rẹ dé. akramakumullah káwá kọ̀ láti jẹ́ pé omi la fi pa orí wa omi la fi pa etí wa wọ́n yẹ pé fífọ̀ là ń fọ etí fífọ̀ là ń fọ orí àdádálẹ̀ nítorí wọ́n ní ká fomi pa ni wọ́n sọ wípé ká fọ̀ nù. gbogbo àwọn eléyìí á kíyèsí àtàwọn nǹkan míì táwọn èèyàn gbé wọnú àlùwàlá tó jẹ́ àdádálẹ̀. bákan náà ńgbà tó bá bẹ̀rẹ̀ àlùwàlá kó máa dàníyàn ní ọ̀nà tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n fi máa gbọ́ pàǹdàníyàn àdádálẹ̀ ni nítorí pé àníyàn inú ọkàn ló máa ń gbé ìwọ gan tó ṣe pé wọ́n lọ ń dàníyàn ọ̀ lẹ́tọ̀ọ́ láti sọ dépò pé ọ gbọ́ àbótí ẹ̀gbọ́n ẹlòmíì gbọ́ àdádálẹ̀ ni kó máa wí àníyàn rẹ̀ jáde lórí ahọ́n kọ̀tọ́kọ̀tọ̀nà nínú àwọn àdádálẹ̀ lọ́wọ́. bákan náà ká máa ṣàlùwàlá kó pé gbàtà ṣàlùwàlá tán a tún wá ṣẹ̀ṣẹ̀ bomi sẹ́nu gbàtà bomi sẹ́nu láti ṣe wá ṣe ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin
kọjá pé ńgbà tó bomi sẹ́nu ló tó wí ọ̀ntara rẹ̀ dànù àdádálẹ̀ nítorí pé kò lè ṣeéṣe kò lè rọrùn kọjá pé abomi sẹ́nu à ń tún sọ̀rọ̀ omi ń bẹ lẹ́nu rẹ̀ ń tún sọ̀rọ̀ kò lè rọrùn. nǹkan tí ẹ̀sìn Islam sọ fún ọ pé kò ṣe òun náà ní kó wí gbólóhùn lẹ́yìn ìgbà tó bá ṣàlùwàlá tán àmọ́ láì jẹ́ kó o bomi sẹ́nu. bákan náà kó o máa wí lẹ́ni tó ń wo sámà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀rí tọ́ka sí eléyìí àmọ́ kó wá dá mi sẹ́nu nítorí pé ọ fẹ́ wí eléyìí kò sí nínú nǹkan tẹ́sìn fi kọ́ wa àdádálẹ̀. bákan náà nígbà tó bá wá ṣàdúrà tó ní Allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin eléyìí ní nǹkan tí ẹ̀rí mú wa kọ́ wá tún wá sọ pé wa ja'alni min ibadika as-salihin àdádálẹ̀ nítorí pé wa ja'alni min ibadika as-salihin kọ̀sẹ́rì tó mú wa bákan náà kákíyèsí nínú àwọn àdádálẹ̀ wọn náà ní pé tó máa ń pèpè fún sọlá bí wọ́n ti ṣe máa ń fà ń fàkúfà tí wọ́n fà lámì ìfàágùn tó ti pọ̀ lápọ̀jù tó ṣe kó tó tákọ̀tà ó tó dákẹ́kọ̀dákẹ́ bí ìgbà téèyàn ń to ẹsẹ̀ ilé orin tó yẹ pé orin ní nǹkan tó yẹ pé orin bá ti ṣe fàágùn sí iná ni wọ́n máa dùn létí àwọn ẹni tí ń gbọ́ ká máa ṣe bẹ́ẹ̀ nínú pèpè fún sọlá àdádálẹ̀ torí ìdílé kákìí sára á pè sọlá á sì jẹ́ni tó jẹ́ kó farabalẹ̀ pé àmọ́ láì fàsìkò jẹ́ láì fàsìkò ṣòfò bẹ́ẹ̀ la máa pèpè fún sọlá tiwa. bákan náà tí a bá wà nílùú kan kó wọ́n sọ pé ìlú tó tóbi tó bó ṣe tóbi tó yìí kó wọ́n sọ pé mọ́ṣáláṣí ẹyọ kan tó máa ti pèpè fún sọlá ti ń bẹ̀ ó ti tó fún gbogbo mọ́ṣáláṣí ìlú àdádálẹ̀ ní lábẹ́ òfin ṣẹ̀ríà fi yà pé gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan yóò lẹ́ni tí ń pèpè fún sọlá ti ń bẹ̀ gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan yóò lẹ́ni tí ń pèpè fún sọlá ti ń bẹ̀ nítorí pé ìpèpè fún sọlá ti mọ́ṣáláṣí kan kìí ṣe ìpèpè fún sọlá ti mọ́ṣáláṣí mi bí Mẹ́kà ti ṣe ga tó bí Al-Madina ti ṣe ga tó tolúwa fún àwọn ìlú ńláńlá méjì lọ́lá ńlá kìí ṣe pé tó bá ti pe sọlá ní mọ́ṣáláṣí Kaaba tó sì pe sọlá ní mọ́ṣáláṣí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọn ò tún gbọdọ̀ pe sọlá ti mọ́ṣáláṣí mi gbogbo mọ́ṣáláṣí pátákáfà ni wọ́n ti pe sọlá kọ́lé ètò wa ń gi mú mọ́ṣáláṣí Mẹ́kà ètò wa ń gi mú mọ́ṣáláṣí Ànábì sallallahu alayhi wa sallam gbogbo wọn náà ni wọ́n pe sọlá ti tiwọn. torí ẹ̀ káwọn apá ṣe lófin mọ́ṣáláṣí ẹyọ kan bá ti pe sọlá ti nù lù ó ti tó ẹnìkan mi ò tún gbọdọ̀ pe sọlá ti ma àdádálẹ̀. nínú àdádálẹ̀ onẹ́sì ni pé ká máa pe sọlá a gbọdọ̀ jẹ́ kóhun ìpèpè fún sọlá ti ọjáde àdádálẹ̀. kí á là ń pe sọlá ti fún kí là ń pe sọláàtì fún ilé ìtàn máa ń ṣe ń lo òyìnbó àti Amẹ́ríkà àti Australia àti Canada wípé àwọn ọ̀kan pé kẹ́ dá mọ́ṣáláṣí lẹ̀ ọ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pe sọlá kí gbohùngbohùn yín kó mú un jáde inner speakers nìkan lẹ́ẹ̀ máa lò ẹni tó wà ní mọ́ṣáláṣí nìkan ni ó gbọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ ẹnìkan kan gbọ́ lóde àdádálẹ̀ torí pé kí ni tí mo máa ń pèpè fún sọlá à ń pèpè fún sọlá àti àkọ́kọ́ nítorí pé a fẹ́ dojú ti àṣetán tó bá ti gbọ́ tán pèpè fún sọlá ìtìjú ńlá ni fún àbùkù ńlá ni fún ẹ pè é ọjàdì. ẹlẹ́kejì à ń pe àwọn mùsùlùmí à ń ta wọ́n jí àsìkò àti ìsàsí ti tó ẹ máa bọ̀ wá mọ́ṣáláṣí ìgbà tí wọn bá wá gbọ́ sẹ́mi pọ́bùn yóò tì ràn mọ́pọ̀ ọkọ pé tó bá tiẹ̀ jẹ́ pà gbọ́ ni àbá kúkú wá àgbọ̀ ọ̀hún ọ̀fẹ́ wá tẹ́lẹ̀ náà àmọ́ gbọ́ kí ló dé tó wá àmàlẹ́kọ̀ òbí lọ́wọ́ àtijọ́ gbẹ́ndà kìyàmà ọ̀n gbọ́ pé fún sọlá ọlọ́ kí ló dé tó lọ tó fi ṣe sọlá tinú lé rẹ ọ̀pìnpìn lọ́wọ́ ló wọ̀ gbọ́ ni ọ̀n gbọ́ pé wọ́n pe sọlá kí ló mú ọmọ wà torí di eléyìí àgbọ̀dọ̀ kí ẹ sáàrin yẹn. bákan náà ìṣe táwọn ẹlòmíín máa ń ṣe tó bá fẹ́ pèpè fún sọlá tí ó wá di ẹ̀rọ ìmọ̀ǹbúgbàmù lọ́wọ́ tí ó dì mú tí ó máa sọ pé nàwáìtù kíníkì nàwáìtù báwo ta ló bẹ̀ ọ́ aláníyàn inú ọkàn ní máa ń gbé ta ló ní kọ́ dàníyàn kíni iná ẹ̀ ní sẹ́rí kéèyàn ọmọ máa jókòó níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn í máa ń sọ̀yàn dópè pátápátá ni kéèyàn ó sì jópè nídìí iṣẹ́ ọwọ́ ilé ayé ó sẹ́pẹ́rẹ́ ju kó jópè nídìí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ tó fẹ́ gbàbẹ̀ wàlìjẹ́nà lọ nítorí fẹ́ gbà wàlìjẹ́nà ni olóyè kó mọ̀ ń pa rẹ̀ dáadáa àwọn gbogbo tẹ́lọ̀ rẹ mẹ́kò rẹ kápẹ́ńtà rẹ bíríkìlẹ́yà rẹ ebóúnjẹ ló fi wá eléyìí ọ̀fẹ́ fi wàlìjẹ́nà
máa jókòó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ó kéré jù ó lè dìde kọ́ mọ́sàǹfààní ẹyọ kan ìlọsíwájú ni fún ọ díẹ̀díẹ̀ ẹ̀yin ó padà dàpọ̀ kọ́ èèyàn dẹni tó nímọ̀ tó pọ̀ nípa ẹ̀sìn rẹ̀ tó ń bá ń sọ̀rọ̀ àwọn tó mọ kí ó gbọ́ ọmọ òkèlè kí ó lẹ́yìn lọ èmi ọ̀kọ́ kí ọmọ ọmọ wọn jókòó níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn akramakumullah nàwáìtù kí ni nàwáìtù báwo tábìọ̀ irú ẹ̀ náà ń bi àlùwàlá nàwáìtù tábìọ̀ bẹ́ẹ̀ náà ni ẹlòmí fẹ́ pé sọ́lá a'udhu billahi minash shaitani rajim bisimilahi tábìọ̀ bàbá tábìọ̀ yẹn fílẹ̀ fáwọn ọmọ ẹ fílẹ̀ fáwọn ọmọ ètò ẹsẹ̀ tó ẹtí sẹ́bọ̀ láti àdọ́ta ọdún masha Allahu la quwwata illa billah ẹ wá ní tó lu ọ̀bá rìtáyà yín ẹ ní rìtáyà ara yín kòkòrò àní ẹjọ́ wọn mọ́ ṣe kí wọ́n ṣe rẹ̀ yín mọ́ ṣe máa ṣe lẹ́yìn yín torí aṣọ fún bàbá títí bàbá ọ̀gbọ́ bàbá yarí náà ni bí àwọn oṣù tó ń wí nìkan tó bí yẹ bó ṣe máa wí lọ́nu wọ́pẹ́lọ́gbà ẹ fi ilẹ̀ fáwọn ọmọ ètò ẹsẹ̀ tó òun ti ràn ètò ẹsẹ̀ ń gbà táwọn èèyàn mọ̀ gbà tí àwọn èèyàn kọ́kọ́ pé nǹkan púpọ̀ yí àwọn èèyàn lẹ́nu kó o sí tí wọ́n sọ fún yín pé ẹ̀ṣẹ̀ dá ìdí nù tí wọ́n fi sọ fún yín tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn ẹ̀ ti mọ̀ ẹ fi ilẹ̀ fáwọn ọmọ yín náà máa ṣe wọ́n á máa ṣe tiẹ̀ tí ẹ bá fẹ́ fi ilẹ̀ fọmọ ọlọ́mọ ẹ fi ilẹ̀ fọmọ yín akramakumullah abẹ́rẹ́ ẹlòmí bismillahir rahmanir rahim pé kíni ọ̀fẹ́ ké suratul Fatiha ọ̀fẹ́ pèpè fún sọlá kò sẹ́ńtọ́ bí wọn gbogbo eléyìí bákan náà ká pè sọlá ti tán ká máa tún lọ Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ìwọ́n tó pèpè fún sọlá àdáadáa lẹ́ni máa wí jáde kámbíọ̀ wọ́n máa wí gẹ́gẹ́ bí ìgbà tó pè sọlá kọsẹ́ni tó bẹ̀ ọ́ àdádálẹ̀ kọ́ ọmọ wí mọ́ sọ̀láàtì tó pè àdádálẹ̀ nínú àdádálẹ̀ tó tún lè wọ inú à ń pèpè fún sọlá olóòdì ká máa fi Yorùbá pèpè fún sọlá ìpè Allahu ló tóbi jù wọ́n jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn máa fi Allah ẹ̀dá tó ń pèpè fún sọláàtì nu ó ní Yorùbá làwọn ń gbà náà wọn kọ́ àṣẹ bí ìbò nìyí àníbẹ̀sì ṣe wá la máa ń ṣe máa ṣe ní kásẹ̀sì láàṣì máa ṣe ní kó pèpè fún sọlá ló pèpè fún sọdà kò sì sí mùsùlùmí kan àtẹnudọ́ gba ìsìláàmù lónìí tẹ́sí Allahu akbar tó ti pé pàpọ̀ lárúbá tí ò ti mọ̀ pé kí lẹ́ ń pèpè fún ẹ̀ ń pèpè pé káwọn èèyàn wá ṣe sọlá torí ìdílé kò sígbà láàyè kíkẹ́ ká máa wá wí lédè mí tí èsì lárúbáwá nínú àdádálẹ̀ tó tún wọ inú à ń pèpè fún sọlá wọn náà ní ká ti pèpè fún sọlá ti tán ká tó wá máa pé tọ bàbá aráfá ẹ mẹ́ta fara ọ bàbá akúdí ó kù ṣẹ́jú mẹ́ta bàbá ìmáàmù ẹ̀yin náà ẹ má pẹ́ o àdádálẹ̀ kò sẹ́ni tó bẹ̀yìn sẹ́ni sọlá ti tẹ́ pé ó ti tó ẹni tí ó máa wá kọ́ wá ẹni tí ò fẹ́ wá kọ́ mọ́ wá Islam ní tó fi lé lẹ́nu tí ọba ti tó àwa láti jẹ́ pé òun náà ni wọ́n fi pè wá a jẹ́ pé kí ló tún kù tí ó tó wa ẹ má fi àyè sílẹ̀ fún àdádálẹ̀ sọ̀láàtì tẹ́ ti pè lórí la ilaha illallah tí pẹ́kẹ́kọ̀ọ́ bá tó gbin ìkọ́mà ni ẹnìkan kò gbọ́dọ̀ tó wí nǹkan kan má ìpòdépò bá ọmọdé pé kí ni ó sì ń gbé ọ̀fun òun náà tún fi ń pàkíyèsí wa ní kí ẹ má pẹ́ o wọ́n ti ní ká mọ́ sọ̀rọ̀ mọ́ ni o tó bá pé wọn ò wí bẹ́ẹ̀ àbá sọ jáde ni o òun náà àdádálẹ̀ sẹ́ńtọ́bẹ̀ ọ̀ kákíyè sára inú àdádálẹ̀ tó tún wọnú pèpè fún sọlá òun náà ní ká ti pèpè fún sọlá ti tán tẹ wá gbé késẹ́ẹ̀tì sí wọ́n máa pariwo sí wa létí ní gbogbo àdúgbò pé káwọn èèyàn lè bá àtají ni táǹbẹ̀ ọ̀ tá a sọ pé a fẹ́ gbọ́ wà sí ni pèpè fún sọlá báàsì wọ̀ báàsì tó bá ti pèpè fún sọlá ẹni tí ó wọ̀ wà kò sáyé rẹ̀ ẹ má yọ àwọn èèyàn lẹ́nu ó ti pèpè fún sọlá ló ti parí àbùkátà ká gbé kásẹ̀tì kankan sí bákan náà àbùkátà pé ìgbà náà lẹ́wọ̀n apàtẹ wáàzì wọ́n pèpè fún sọláàtì alákọ̀ọ́kọ́ bí agogo 5 ó kù kọ́tà látàgogo 5 kù kọ́tà wọ̀gbà tí àlùfájàrí ọ̀rọ̀ àdè ẹnìkan wà máa ṣe wáàzì ẹ̀yin jàmáà ẹja bẹ̀rù Allah ilé ayé wa yìí ká ń bẹ̀ ọ́ àdádálẹ̀ ni
lásìkò yẹn sọ̀rọ̀ ká ń lò gẹ́gẹ́ bí ìpèpè fún sọ̀láàtì torí pé ní tó bá tajú bá ní ilẹ̀ tí ẹ ti mọ́ ìtẹ́yìn ń lò fún un àdádálẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá fẹ́ ṣe wáàzì ẹjọ́ ó dìgbà tá a bá parí àsùbà nígbà tá a bá parí àsùbà níta ẹ bá fẹ́ bá wa sọ ẹ bá wa sọ torí de eléyìí ká kíyè sára á tún máa tẹ̀síwájú ń jọ mi kárántì nígbà tá à ń pa kíyèsí ara wa lọ sí di pé ká gbìyànjú láti jẹ́ kẹ́sìn Islam oníkálukú akọ́mọkànga kúrò nídìí àdádálẹ̀ ara ń tó lu wá fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa fi mọ̀ wá nù pé kò tó pàǹsẹ̀ Islam ṣùgbọ́n pàtàkì kárí pé Islam wa àfọ̀mọ́ kúrò nídìí gbogbo àdádálẹ̀ ó lè bá a ṣe rẹ́gí pẹ̀lú bólúwa ti ṣe fẹ́ kó rí ó lè bá a jẹ́ Islam tátàtàrà rẹ̀ sórí ire ayé àti tàlùkìyàmà Olúwa kó jẹ́ kémi pẹ̀lú yín ká sórí ire táyé ń bí àti tọ́lá àgbẹ̀ǹdàlùkìyàmà káwọn arántí pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lu ara kó wá fi gbogbo dáadáa yìí mà wá ó ní ìwà àti àwọn ẹ̀tọ́ lórí wa nínú rẹ̀ ní kémi pẹ̀lú rẹ̀ ká máa ṣe àsọ̀látù fún torí pé Allahu azza wa jal àtàwọn màlẹ́kà alápọ̀nlé àwọn náà máa ń ṣe àsọ̀látù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ gan alára ọ tàtàrà pọ̀ sàṣàlátù fún Ànábì ó di ẹni tó lu wa tún ṣe àsọ̀látù fún torí pé Ànábì sọ fún wa pé man salla alayya marratan sallallahu alayhi biha ashra rawahu Muslim ẹnikẹ́ni tó bá fi lè ṣe àsọ̀látù kan fún mi Olúwa ṣe àsọ̀látù mẹ́wàá yóò fi san fún ó túmọ̀ sí pé ìwọ náà ó tàtàrà pọ̀ sàṣàlátù fún Ànábì ó dẹni tó láǹfààní kí Allahu azza wa jal ọba tó ga tó gbangban ó ṣe àsọ̀látù mẹ́wàá fún ọ dípò ẹ̀yọ̀kan tí wọ́n sì. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa sallim tasliman kathira warda Allahumma an al-khulafa'i ar-rashidin الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وامكر لنا ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله.